ni ǹjọ́gbọ́n ta ló dìbò fún wọ inú ìdílé Ayílára èèyàn méjì péré wọn ló jáde ńgbà wọn sì tu wò ìsọmọ ọbẹ̀ sórí pé ìbò rẹ ti lọ nínú òfin Nàìjíríà gan tí o bá kọ́kọ́ gba ipò yẹn tán bá lọ sí kóòtù tán rí ipò ò jẹ wọn kàn gbélé ọ lọ́wọ́ ni ẹ̀tọ́ rẹ kú ò ń bẹ ìwọ ló gba PhD ìwọ ní dọ́kítọ̀ ní òòdàn pa èrú ló fẹ́ fi jókòó irọ́ ló pa ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó dọ́dọ̀ Tálíàtù ó lè sáàfù mi níwèé o wàláì máa dán ọ lóyún wọ́n ṣáàtì sanwó tíkẹ́ẹ̀tì mi ó kú láwọn ẹni tí ń sanwó tán ra nǹkan sí ọlọ́run tán ra mọ́tò sí ọlọ́run ó láwọn ẹni tí ń ṣe wọ́n rọ́jú ra tíkẹ́ẹ̀tì fún ẹ láti fún mi èmi ò wálé pẹ̀lú gbogbo tó ṣe kalẹ̀ èmi á wálé mi nídìí security tí nǹkan kan bá ṣe mí wọ́n ti mọ̀ pé látọ̀dọ̀ rẹ ni mi ò nídìí security kankan kó lè bá a mọ̀ tó o bá lò láyà láti máa sọ̀rọ̀ rú ọ̀rọ̀ báyìí sí ẹ̀sìn ìsìláàmù wàláì mo ṣetán láti fèsì ẹ̀. táwọn èèyàn bá ń tán lálùkọ yín Tálíàtù ti ní ẹ̀sìn ìsìláàmù lé o ó ti ní pípa ló wà ń bẹ̀ o irọ́ ló pa Ṣèyí Mákindé tó wà ń bẹ̀ kò lè lọ dọdún 8 lọ yóò sì kú òun bẹ̀ iye ọdún kèló ní tán bá ní okú ò wá kú o. Ọ̀yọ́ empire gan wọ́n ti ṣẹ́ǹjì ẹ̀ wọ́n ti ń rotéètì ẹ̀ dánímọ̀ ẹ̀ aláwòdé òpùrọ̀ àwọn ta ló fẹ́ máa lo ohun ṣẹ̀kẹ̀rẹ̀ fún. Ọ̀yọ́ empire wọ́n ti ṣẹ́ǹjì ẹ̀ ó ti bọ́ sí Ìbàdàn empire bó bá yá yí yóò di Ògbómọ̀ṣọ́ empire bó bá tó yá ní òwáṣẹ́ tó dọ̀yọ́ empire ayọ̀ǹga ẹ̀ àwọn ta ló ń lo ohun yìí kò fún tí ó bá jẹ́ pé bàbá Mùdírù ló lọ kàkàkùkà tí wọ́n gbé kalẹ̀ eléyìí ni ẹ ti ṣe yín bí eyín ajá tí mọ́tò gbá sójú títì ẹ ti jáde ta gbogbo àwọn ẹni tó sọ pé wọ́n ń kọ àdíìsì wọn ò bá nábì láyé àwọn ẹni tá sì ń dupò ànábì gan-an ọdún kèlónì tán ti kú kó tó di páwọn àdíìsì ń jáde lọ tún Kùránì rẹ sí o ǹjọ́ gbọ́ ara ẹ̀yin ẹbí ọ̀tá ànábì tẹ jáde lára ẹran ara àwọn ọ̀tá ànábì ìwọ ìkan jẹ́ kanú ẹ̀ kó o sì tó rẹ́nìbọ̀dì pa ó kọ́kọ́ mú àkọ́bí yín torí wọlé lẹ́ẹ̀kẹrìnlá ó kọ́kọ́ mú àkọ́bí yín kó o paná ká mọ̀ pé ẹ̀sìn ìsìláàmù ń pààyàn lóòótọ́ wàá wá gba Sambisa lọ Sultan Sokoto tó o sì ń sọ lẹ́lẹ́ẹ̀kejì kí n tún sọ fún ọ sọ fún Sultan Sokoto pé ìyá kàṣẹ́ẹ̀tì ní kódà ìlú rẹ̀ gan ò gbàgbọ́ mọ́ n ta fi ń sọ̀kò mọ́ bóyá wọ́n gan ó gba òkò nílùú Ògbómọ̀ṣọ́ ntí Donald Trump ò fi ó tàtàpọ̀ láti adúrú wo ibi tí bọ́ǹbù lọ Sokoto mọ̀ ló lọ ó mọ̀ sáni kò ṣe dúró kó lóun fẹ́ mọ̀ pàṣẹ ìlú ilẹ̀ Yorùbá kò sí onítọ̀ empire Ọ̀yọ́ ó rìn kiri bẹ́ẹ̀ ni ti Sultan Sokoto náà ó mọ̀ yí kiri sọ pé mi mo sọ bẹ́ẹ̀ ni na faɗa hakan nan duk abin da za a yi a yi ba wani shegen yaro da ake kiran shi Tálíàtù ya zo yana ɗaga muryarsa yana kafaɗa ɗan iska malam ya ce shi zai dinga maganganu irin wannan akan Kur'ani a ina ya samu wannan hadisin annabi bai ce ba wanda ya karɓi hadisi a hannun annabi Kur'ani annabi ya ajiye tẹ́ fi translate yẹ irọ́ sì lẹ pa síbẹ̀ ń tà nábì sọ nínú Kùránì kan inú àdìsí ló ti rí ó yá lọ sí Quran chapter kí ló wà nínú Kùránì kan tó yí sínú àdìsí ìwọ òpònú yìí ẹlẹ́nu jáwáyà olódo fèrúgboyè mo tuntun sọ Tálíàtù wàláì tàláì lọ jíṣẹ́ fẹ́ni tó bá rán ẹ síta pé kó wàá máa sọ̀sọ̀kúsọ kó nítàn náà kó ṣe tí rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́ tukutu tó ń tu lẹ́nu ṣé wá sínú ṣẹ́rú àwọn ẹni tẹ́nì yẹn fẹ́ kó sínú Sálàfí pé kán máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn ayọ́ga yín 419 ní gbogbo òwe tó ń pa kò lè yọ
béèyàn kan perí kódà ó ráwọn Àtíkù tí ń dìde wọn láwọn fẹ́ di pírẹsidẹ́ǹtì wọn ò ṣe pa wọ́n. Abíọ́lá rè gbogbo òwe Hasan Sukuta tó ń wí yẹn olódo ni ọ́, olódo parahu ni ọ́. Abíọ́lá ó jẹ ìbò